Egúngún Akálá-Ifá rèé o. Akálá-Ifá 5 minutes. Oníyàkù. Kábíyèsí oníyàkù. Arí-Igba-Aṣọ-Tẹ, you are coming in now. Ẹ máa bọ̀ díẹ̀díẹ̀. Arí-Igba-Aṣọ-Tẹ, Arí-Igba-Aṣọ, Igba-Aṣọ, Igba-níye, that is 200 aṣọ Tẹ̀sùn. Akálá-Ifá ló ń ṣeré lọ́wọ́ yìí. Kábíyèsí Ṣọ̀ún, Ọlọ́run ṣe tó dáa fún Ogbomoso. Ìlú míì, wọn ò léégún méjì, wọn ò ní mẹ́rin. Ìta ní Ogbomoso, wọ́n lé 200. Arí-Igba-Aṣọ-Tẹ, please come around. Ó lé 2000. Kódà, eégún Ogbomoso bẹ lẹ́kọ̀ọ́ Báṣọ̀run. Arí-Igba-Aṣọ-Tẹ, mọ wọlé bọ̀, Egúngún Adégbọlọ. Kódà wọn súnmọ́ tòsí, Adégbọlọ. Egúngún Akálá-Ifá, Arí-Igba-Aṣọ-Tẹ, ẹ ṣeun o. Akálá-Ifá òní ti yọ náà, tẹ́lẹ̀kàn ló kù. Akálá-Ifá yọ́bà yọ kí yọ́bà yọ pẹ̀. Akálá-Ifá yọ́bà yọ ọmọ tàbí lọ́jẹ̀ tí ọmọ àwọn ṣe. Arí-Igba-Aṣọ-Tẹ dà. Ẹ ṣeun o, àyẹ̀ká ló ń gbè yín o. Ẹ̀yin olú Akálá-Ifá, ẹ ṣeun o. Ẹ̀yin Akálá-Ifá ọmọ tó, ọmọ tó. Èwo lè yí? Wọ̀kìlù mọ̀, Egúngún Yàkù, Arí-Igba-Aṣọ-Tẹ, designer, ṣẹ̀rúsí. Hey! Arí-Igba-Aṣọ-Tẹ bàbá mi, àjẹpẹ́ ayé o. Hey! Bí ẹ ṣe retí Adégbọlọ, Egúngún Ọmọtuntun, Adégbọlọ. Sí Adégbọlọ. Arí-Igba-Aṣọ-Tẹ máa dẹ́kọ̀ jọ̀jọ̀jọ̀. Bálẹ̀ Yàkù, ẹ̀yin onílù, ẹjọ́ déwájú kábíyèsí kó forí. Ẹjọ́ déwájú kábíyèsí. Arí-Igba-Aṣọ-Tẹ, designer. Ṣẹ̀rúsí. Fàṣásí. Àfijù ẹ̀kọ́ tí wọ́n designer. Oníyàkù náà jẹ́ bẹ́ẹ̀. Ajítòrí ni ọjọ́ gbogbo bí ọdún. Bálẹ̀ Yàkù, kábíyèsí Ṣọ̀ún tilẹ̀ Ogbomoso, Arí-Igba-Aṣọ-Tẹ nìyẹn. Ẹ̀rí pé nǹkan kì í síbẹ̀. Eégún tí ń lo púpà. Tí ń lo góòdì. Tí ń ju ẹrù. Kúbẹ̀, ẹni wàá bẹ kúbẹ̀, Bálẹ̀ Yàkù ló, oníkàlà tó ṣe. Yóò jójú àwọn bàbá rẹ̀, Bálẹ̀ Yàkù, Arí-Igba-Aṣọ-Tẹ. Yọba kọ lówó, ìwọ̀n tó lówó lọ́nà, ìran bàbá tí ní spẹ́ndà, Bálẹ̀ Yàkù. Ìkan rẹ̀ èrò, Bálẹ̀ Yàkù. Eégún rẹ̀ gan, ẹrù pọ̀. Arí-Igba-Aṣọ-Tẹ, ọjọ́ bá ń wo eégún mi wọlé dé o. Eégún mi ti wọlé dé Bálẹ̀ Yàkù. Àrùn tó bí solókùn, Dr. Ọlábẹ̀jọ Àkànní.
Arí-Igba-Aṣọ ó ti tó. Gbogbo kíní dìsáínà ti tán kíbi nítorí Arí-Igba-Aṣọ yìí. Arí-Igba-lọ́rọ̀. Egúngún Adégbọlọ. Adégbọlọ. Egúngún Adégbọlọ. Arí-Igba-Aṣọ. Arí-Igba-Aṣọ tẹ̀sán ẹ ṣeun o. Dókítà Akálá-Ifá ló wọlé dé yìí. Ṣé ẹni Adégbọlọ? Ó ní Egúngún Adégbọlọ. Egúngún àwọn àràbà ni. Dókítà Ọládèjọ Àkànní, Egúngún àràbà olúwawo tànárè yìí. Gbogbo èyí tí ẹ wá ń bí lọ́sàn-án òní. Òrèbé àgọ́ máa pèpè sílẹ̀. Dókítà Ọládèjọ Àkànní, Ifábòdèmí ẹlẹ́yà lára rẹ̀. Ọládèjọ Àkànní agbákatirika ni ọ́ agbákatirika. Kájọ́dọ̀ ọ̀nà pẹ̀lú ẹ̀rín. Àwọn bàbá yín wọ́n dé yìí o. Ọládèjọ Àkànní. Ẹ̀rí kìíní tiẹ̀ bí àtẹ. Bí ìgbèyàn ṣe provision bí provision. Àtẹ tí fi ń gba ọlọ́rọ̀ náà nà. Ń gba ọlọ́rọ̀ lọ́jọ́ ewu. Ń gba ọlọ́rọ̀ lọ́jọ́ ibi. Ọládèjọ Àkànní ò ní yẹyin ná. Eégún yín rè wájú kábíyèsí Ṣọ̀ún. Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́. Eléyìí ti yẹyin. Kábíyèsí àsìkò tẹ́ ẹ dépò, ó yẹyin tìrantìran. Tìrantìran ni àkùkọ gàgàrà tí kọ fóògùn lójúmọ́ ọba tí rán gbogbo wa létí iṣẹ́ bàbá wa. Orí gbogbo ló sunkún kó dé adé, ṣùgbọ́n gbogbo orí kọ́ ni adé yẹ. Wọ́n ní ìpìlẹ̀ṣẹ̀ láti mọ ọmọlúwàbí ẹ̀dá. Kékeré báyìí láti máa rògbò ṣògo ọmọ. Láàrin ọdún kan tọ́ba Gándì Àfọlábí Ọláoyè, Orúmọlẹ́kẹ́ kẹta tí wọ́n dórí àlééfà, òlélẹ́yìí ìṣẹ̀lẹ̀ yìí Ògbómọ̀ṣọ́ ẹ kú oríire o. Òṣùpá ní kéde òru, òrùbá yìí ní kéde ọ̀sán, ojú gbígbọ́n oníkéde ní fùfù. Ẹ jẹ́ kí Egúngún Òrèbé kó máa bọ̀. Adégbọlọ ẹ ṣe wọ́n báyìí. Egúngún Òrèbé àgọ́ kó máa wọlé bọ̀ ẹ̀yin àràbà. Ẹ jẹ́ kí Adégbọlọ ọmọ bọ̀. Ìfọ̀ ògbè yìí o. Ọ̀rúnmìlà ò ní bá lẹ́yìn yín. Adégbọlọ ẹ ṣeun. Egúngún Òrèbé àgọ́ kó máa wọlé bọ̀. Adégbọlọ kábíyèsí jùrù kẹrẹ sí o. Òrèbé nìkan ní Òrèbé nìkejì. Àwọn Òrèbé nìkẹta Òrèbé kan náà tọ́nà wájú. Kúndùkẹ́ làwọn eléyìí o. Ọlọ́rẹ̀ kí kábíyèsí kékeré náà lọ kí kábíyèsí. Wọ́n ní pé kékeré báyìí là ti pa ẹ̀ka ìrókò. Torí pé tó bá dàgbà tán ẹbọ ni yóò mọ̀ gbà. Òrèbé àgọ́. Àṣà àti ìṣe àti kékeré báyìí ni wọ́n ti fi lé àwọn ọmọ yìí lọ́wọ́. Àwọn eégún rèé. Eégún ńlá ni wọ́n kì í ṣe eégún kéékèèké o. Ṣọ́ọ́ tilẹ̀ Ògbómọ̀ṣọ́. Tọ́rọ̀ ọba dọ̀rọ̀ ta ló bí ọ ọgbọ́n bẹ́ẹ̀ náà máa Yorùbá. Ọ̀nà tí bàbá yín tọ̀ délẹ̀ yìí. Ọ̀nà tí bàbá yín tọ̀ délẹ̀ yìí. Ọgbọ́n bẹ́ẹ̀ náà Yorùbá. Bọ́rọ̀ ọba dọ̀rọ̀ ta ló bí ọ. Ṣọ́ntilẹ̀ Ògbómọ̀ṣọ́ ẹkú bíbíire. Ọba aláwọ̀ tútù mi nìjọ. Òrèbé àgọ́. Egúngún ọmọ tuntun. Egúngún ọlọ́mọ tuntun kó máa rọra súnbọ̀ díẹ̀díẹ̀. Ẹ̀yin Òrèbé àgọ́, ó ti ju yín ṣe. Àràtẹ́gùn Òrèbé ń dá. Egún dóngóyárò mi ò tó bẹ̀. Ṣẹ̀pẹ̀ ń tọ́ bá ga tí ò níyè ni Yorùbá pè ní dóngóyárò. Dóngó bàbá kàfí. Ọmọ tuntun ló kù. Òrèbé àgọ́. Egúngún Òrèbé ẹ ṣeun o. Ẹja máa rèbé lọ. Ṣé ilé ìta ń ṣe yìí pàréèdì ni? Pàréèdì àwọn eégún Ògbómọ̀ṣọ́ ni. Òrèbé àgọ́. Wọ́n dára tó pọ̀ dáadáa láwọn ọjọ́ márààrún ti Cradles Carnival yóò ti máa wáyé. Òrèbé ẹ rèbé rèdí. Ẹ máa rèbé rèdí. Kọ́lọ̀kọ́lọ̀. Eégún kọ́lọ̀kọ́lọ̀. Ọmọ yánràn.
ẹ jẹ́ kí eégún èèyàn ráyè níwájú kábíyèsí ẹ ní sùúrù. Eégún ọmọ yánràn níwájú kábíyèsí Soun tilẹ̀ Ògbómọ̀ṣọ́. Dr. Ọládẹjọ Àkànní ṣé kò sí ìyọ̀nà? Very good. America wonder ìwọ bàbá yìí. Oríta fi ṣèwé kò kúrò níbẹ̀. Ọlọ́run mọ̀ ṣeun. Mo mọ̀ bá yín dúpẹ́. Ẹ̀yin náà tó rèé lónìí. Ẹjẹ́ àfarabalẹ̀ carnival ni. Carnival là ń ṣe. Carnival là ń ṣe. Honorable Dokun Ọ̀dẹ́bùnmi Bonvic, the chairman, Ogbomoso River Basin Development Authority. Alága tí ó mọ mójútó àjọ tí ó mọ̀ rí sí ìdàgbàsókè ọ̀rọ̀ tó bá ti jọ mọ́ ti àwọn odò tó ń fún agbègbè Èkó, Ọ̀ṣun, Ọ̀yọ́, Ògùn, ọmọ tuntun lálùmọ́nì. ọmọ yánràn ó tó ọmọ tuntun bọ̀. Káàbọ̀ bàbá mi o, káàbọ̀ bàbá mi o. Eégún ọmọ tuntun lóde yìí o. Kábíyèsí Soun tilẹ̀ Ògbómọ̀ṣọ́. Ìkan lára àwọn bàbá wa ńlẹ̀ yìí nìyẹn. Egúngún ọmọ tuntun. Honorable Abíọ́lá. Mo rí pé ẹ̀ ń gbádùn appearance àwọn egúngún yìí. Ara àwọn ńlá tọ́lọ́ ń ṣe fún Ògbómọ̀ṣọ́ náà. Kábíyèsí alẹ́ òkèlérin inú yín dáa púpọ̀, inú yín mọ́, inú yín mọ́ alẹ́ òkèlérin. Ọlọ́mọba tọ́jà yín, ọ̀dà yín dáa. Eégún ọmọ tuntun. Eégún ọmọ tuntun. Ìṣẹ́jú méjì ló kù eégún ọmọ tuntun. Dayọ̀. Engineer, monitor site yẹn kò tí kìlẹ̀ tó. Èròmí Dayọ̀. Eégún ọmọ tuntun aṣẹ́wó. Òdòdó get set. Eégún ọmọ tuntun aṣẹ́wó. Immediately after Èròmí Dayọ̀, Ọjà ń gbè yín o. Òdòdó is coming back on stage. Ọmọ tuntun, ọmọ tó. Ẹ ṣe ọmọ tuntun o. Bí òdòdó bá ti play tán, á gbọ́rọ̀ lẹ́nu kábíyèsí Soun tilẹ̀ Ògbómọ̀ṣọ́. Èròmí Dayọ̀ is coming now. Eégún ọmọ tuntun. Òdòdó rọpò. Ẹ ṣeun o. Lẹ́yìn ìgbà náà, ti kábíyèsí. Èròmí Dayọ̀ on stage. Eégún ọmọ tuntun ẹ ṣeun o. Eégún ọmọ tuntun. Eégún ọmọ tuntun ẹ ṣeun o. Ọmọ rẹ̀ náà ń ké. Ẹ ṣeun, Ọmọ ẹ rẹ̀ ṣeun, náà ń ké. ẹ ṣeun. Ẹjọ́ ni màá ló gbà. Àwa lálàṣà. Àwa lálàṣà. Ìṣẹ̀ṣẹ̀ tí ó gòkè. Ìṣẹ̀ṣẹ̀ tí ó gòkè. Oríṣiríṣi lẹ́kọ̀ọ́. Ọjọ́
Òdòdó Ẹ̀mí boys on stage. Síde úre lé kúkú pa. Tani ọ̀nà síde úre lé kún àwọ̀. Tani ọ̀nà síde úre lé kúkú pa. Tani ọ̀nà sí ibùdó adé lé kúkú pa. Ìṣẹ́jú méjì. Ọmọ ọlọ́run ọ̀rẹ́ kú abílọ̀jẹ̀ ìsàlówó. Àgbàwé ọ̀jẹ̀ máa mú bọ́ọ̀mù bọ́dún bádé. Ọmọ ọlọ́run ọ̀rẹ́ kú abílọ̀jẹ̀ ìsàlówó. Àgbàwé ọ̀jẹ̀ máa mú bọ́ọ̀mù bọ́dún. Less than 2 minutes. Okay. Ọ̀rẹ́ kú abílọ̀jẹ̀ ìsàlówó. Ẹ jẹ́ kí a fún wọ́kẹ̀rẹ̀ ní àtẹ́wọ́. Ẹ jẹ́ pàtẹ́wọ́ wọ́kẹ̀rẹ̀. Ẹ jẹ́ ọmọ wọ́kẹ̀rẹ̀ lọ. Ẹ jẹ́ ọmọ wọ́kẹ̀rẹ̀ kẹ̀rẹ̀ lọ. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ lọ. Kábíyèsí gbádùn wọ́kẹ̀rẹ̀. Dr. Akànní Ifá Ọládẹjọ. Àwọn eégún yìí kan ló tún bóde yìí o. Ọjọ́ Saturday, Ògbómọ̀ṣọ́ tún máa bọ̀ wá wo àwọn eégún. Gbogbo ọmọ Ògbómọ̀ṣọ́ tó wá sí Cradles Carnival. Ẹ jọ̀ọ́, ọ̀la ní balance l'Ògbómọ̀ṣọ́, àwọn eégún tó bọ̀ wá síbi ọdún ọ̀lẹ́ ọba. Eléyìí tí ó mọ̀ wáyé láàfin Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ láago 4 ìrọ̀lẹ́ lọ́la. Eégún ẹlẹ́gbẹ́ leléyìí tẹ́ rí yìí, ẹ̀yin òròfé òlòfé. Mọ̀mọ́ ẹ̀dẹ́kun ìṣẹ́jú mẹ́ta o.
Bàbá wa tó bàbá. Wẹ́rẹ́ lè pọ̀ tó bàbá bàbá wa tó bàbá. Honorable Wasiu Ọlátúbọ̀sún nígbà tí wọ́n sọ pé eégún ẹgbẹ́ a máa wò ó pé irú ẹgbẹ́ wo ṣùgbọ́n nígbà tí wọ́n sọ pé àkíkà àti pé àwọn ìyá ni àkíkà àṣẹ́ẹ̀tẹ̀ àyànà ọlọ́wọ́ fún àlùbáríkà sí yòókù. Nígbà kan sáwò pé ẹgbẹ́ ti yé mi. Ó ti yá àwọn kọ́mítì náà. Egúngún wádé o, Egúngún wádé. Ẹ̀yin ọlọ́rẹ̀ náà bá àwọn ìyá mi o, àwọn ìyá mi rèé o. Lábùsọ̀rọ̀ lápàdá Egúngún wádé. Ọ̀rọ̀ Mọ́líkì, ẹ̀yin gba apọ́tímẹ́ǹtì lálẹ́ lọ lọ́wọ́ àwọn ìyá o. Apọ́tímẹ́ǹtì ààrẹ Nàìjíríà. Àkíkà. Àṣẹ́ẹ̀tẹ̀. Èmi ọ̀bàlẹ̀, ẹ̀mọ́rẹ́ tèmi ọ̀bàlẹ̀ o. Ọmọ ọmọ ẹgbẹ́ lèmi náà ẹgbẹ́. Èmi ni Honorable Ọlátúbọ̀sún. Èmi náà lọ́bẹ̀. Èmi náà dápò owó. Thank you very much. Honorable. Honorable Baviki. Our ẹgbẹ́, thank you very much. Ẹ̀yin ẹlẹ́gbẹ́ ṣe wo? Ní àkókò púpọ̀. Ẹ ti fi eku lélẹ̀ kò hun yín. Ẹ ti fi ẹyẹ lélẹ̀ kò hun yín. Ẹ̀yin òròfé òlòfé ti dáṣọ bẹyọgẹ. Ìsọ̀kò lágẹmọ kò ní á kú. Ìsọ̀kò lágẹmọ kò ní á rọ̀. Pípọ́n báyìí làṣọ rí wọn pa kókókó. Ẹ̀dùn náà ajé ń bọ̀ lẹ́yìn tí ń ṣe mítìnì. Ọjà Agbó la ti ṣe mítì. Lọ́dọ̀. Tí Flavour òdòdó ẹ̀mí ń bọ̀ wá sí stage. Àwọn ẹlẹ́gbẹ́, thank you very much. Ẹ ṣé.